بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. نعم. تمهيد ìtẹ̀síwájú nínú tírà مجمل أصول أهل السنة والجماعة في العقيدة. a parí ọ̀rọ̀ tìsíwájú tí ń ṣe muqaddima. náà ń táwà gbéyàwó lónìí àbí táwọn nú ẹ̀ o náà ni tamhid. tó bá ní tamhid o ní bí ìtẹ́ ta kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ náà tó pé lórí ìtẹ́ yẹn láàmà gbé àwọn nǹkan tá a fẹ́ máa gbéyàwó ní tíra láàmà gbélé lórí bí foundation sa ṣẹ́gẹ́t bábi. al-aqidatu lughatan. bàbá ní al-aqida lughatan. aqida gbólóhùn al-aqidatu ní èdè yẹn pé ní èdè Lárúbáwá ẹgẹ́ ti báwọn kí ni ìtumọ̀ rẹ̀ kó tó di pé ní Ọlọ́run gbé Ànábì dìde as òjíṣẹ́. báwo ni àwọn Lárúbáwá ṣe ń lo gbólóhùn al-aqida then nígbàtí ṣẹ̀ríà tọ́lọ́run gbé Ànábì dìde as òjíṣẹ́ tí wáhyi ń sọ̀kalẹ̀ báwo ni ṣẹ̀ríà ṣe lo gbólóhùn al-aqida. ní lugha wọ́n ní kẹ́límà ní tó jáde látara min al-uqd al-uqd ni ìtakókó. kẹ́límà al-aqida wọ́n yọ ni látara kí al-uqd aw al-uqd ìtakókó nǹkan bí ká sọ pé kíyàn takókó nǹkan wa tawthiq àti kí ọkàn ó balẹ̀ lórí nǹkan. tawthiq ẹ̀rì pé ta bá mú okùn ta takókó rẹ̀ ta só sísó ta só yẹn á tún ní ìfọ̀kànbalẹ̀ wípé kò ní ṣe kíni kò ní tú oní tawthiq ń ta ní fọ̀kànbalẹ̀ sí ẹgẹ́ dìbà wal ihkam àti ìṣe nǹkan dáadáa. al-ihkam ó ní ká ṣe nǹkan ní ọ̀nà tí ó dáa ẹ̀rí pé lè gba kẹsùrà ní ihkam tó bá wá pẹ̀lú fatha ahkam ó ní ó máa jẹ́ ìdájọ́ àwọn ìdájọ́ bet ihkam ó ní kíni sí ṣe nǹkan dáadáa ṣẹ́gẹ́dùn sí ṣe nǹkan dáadáa. wàrọ́bùtù bí quwwa àti dídè nǹkan pẹ̀lú agbá. arọ́bùtù síso nǹkan pọ̀ pẹ̀lú agbá ìtàkì ní àkídà ní lugha inú èdè Lárúbáwá ẹ̀dìgẹ́tì bá tẹ́ bá wo ìtumọ̀ rẹ̀ ní èdè pẹ̀lú ìtumọ̀ táà fún nínú istilah yóò fẹ́ ní àlàkọ̀ mara wọn torí pé àkídà nínú èdè Lárúbá nínú istilah lọ́dọ̀ àwọn afẹ́ ní àkídà afẹ́ ká sí kíni ká sólè alákọ̀ èèyàn sọ́lọ̀ kó sí kíni kó jẹ́ ń tá sólè dáadáa ẹgẹ́ tí ẹ̀ then tawthiq ó ní alákọ̀ mọ́ náà bákanáà ìbáṣe rẹ sọ́lọ̀ kó jẹ́ kí ní ìbáṣe tó já sí pé ó múnádókó dáadáa tí ìfọkàntán tí ìfọkànbalẹ̀ wà mẹ́ kó dẹ̀ ṣe dáadáa kó dẹ̀ tó só pẹ̀lú àgbà sẹ́díkẹ́ wábi tọ́ lédè kúkúrú ṣá ilé ní túnmọ̀ al-aqida ní lugha wastilahan ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn àfẹ́ ní ṣẹ̀ríà lọ́dọ̀ àwọn àfẹ́ ní aqida lábẹ́ ṣẹ̀ríà tọ́lọ́ tàbá ní al-aqida al-iman al-jazim náà ó ní ìgbàgbọ́ sámú alladhi la yatatarraqu ilayhi shakk èyí tí iyèméjì kan ò lè rápálá wọnú ẹ̀
ìgbàgbọ́ sámú alladhi la yatatarraqu ilayhi shakk èyí tí iyèméjì ò lè rápálá wọnú ẹ̀ lẹ́dẹ̀ mu'taqidihi lọ́wọ́ ẹni tó láti sọ̀kàn yẹn ismu fa'il ni ṣẹ́dgẹ́gbà lẹ́dẹ̀ mu'taqidihi lọ́wọ́ ẹni tí ó ní àdìsọ̀kàn kan yẹn iyèméjì kan ò lè rápálá wọnú àdìsọ̀kàn rẹ̀ àkídà rẹ̀ ìgbàgbọ́ yẹn iyèméjì kankan ò lè rápálá wọnú ẹ̀ lọ́wọ́ ta ni ẹni tí ó ládìsọ̀kàn kìíní ẹ̀ lọ́wọ́ ẹni tí ó ní àdìsọ̀kàn sí ìgbàgbọ́ tó múnádókò ni ilé là ń pè ní kíni al-aqida istilaha ẹgbọ́mìyẹ ìgbàgbọ́ tó ṣe kíni ìgbàgbọ́ sámú ìgbàgbọ́ tó gé al-jazim yàní ìgbàgbọ́ tó gé kúrò níbi iyèméjì ìgbàgbọ́ sámú ìgbàgbọ́ lọ́wọ́ kan al-mutlaq tí iyèméjì kò ní ṣe kíni tí ó lè wọ́bẹ̀ eléyìí ni ìtumọ̀ al-aqida ní istilah فالعقيدة الإسلامية تعني تو عقيدة تتي إسلام انتي وقبع لروك بالوه إتماري الإيمان الجازم بالله تعالى ìgbàgbọ́ sámú sọ́lọ́n tó ga jùlọ ìgbàgbọ́ sámú sọ́lọ́n tó ga jùlọ ṣẹ́gẹ́ dìbàbí ìyẹn pé ká nígbàgbọ́ tó pé iyèméjì ò lè rápálá wọnú ẹ̀ sọ́lọ́wọ̀n bá ẹgẹ́ tí ẹ̀ lẹ́yìn yìí wà ma yajibu lahu mina tawhid àti nǹkan tó jí ọ̀ranyàn tó ẹ ká ní sọ́lọ́wọ̀n mina tawhid nínú tó ní sí pẹ̀lú kíni ìmọ́lọ̀bá ní àṣù ara imani onáníká ní kíni ká mọ́lọ̀bá ní àṣù ara àkídà ahli sunna ni at-tawhid ló fà tó jẹ́ pé àwọn ahli sunna àwọn salafiyya in tí wọ́n fún lágbára jù dáwà wọn kíni tawhid ni àkídà ni torí pé o ní àkọ́kọ́ tó jọ́ra yàn ìbá ti pé yóò bá mọ̀ kírun kó mọ̀ gbàwẹ̀ kó mọ̀ yọ zaka hajj wa ma ila dhalik tó bá ní problem bí àkídà rẹ̀ gbogbo iṣẹ́ tí ń ṣe yẹn kò wúlò lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala lọ́bù ní ìgbà sẹ́rgẹ́tì bá ẹwà Ànábì wa Muhammad sallam pàtọ́lọ̀ bó dojú ọ̀rọ̀ kọ́ ọlọ́ni wa laqad uhiya ilayka wa ila alladhina min qablik la in ashrakta la yahbatanna 'amaluk wa la takunanna min al-khasirin ọlọ́run rí Ànábì wa Muhammad ní ti pàápàá àwa Ọlọ́run bá sọ wáhàyí kalẹ̀ fún rí Ànábì wa Muhammad sallam gẹ́gẹ́ bí a ti sọ kalẹ̀ fáwọn tó ti wá síwájú ẹ̀ la in ashrakta tó bá ilé ṣẹbọ la yahbatanna 'amaluk ọlọ́ni iṣẹ́ rí ò bá ṣe kíni kò bá bàjẹ́ wala takunanna minal khasirin bákanáà ó wallahi ó sì máa bẹ́nu àwọn ẹni òfò ọlọ́mọ pa Ànábì ò ní ṣẹbọ àmọ́ wọ́n dojú ọ̀rọ̀ pa Ànábì wa Muhammad àwa gangan náà ṣe kíni ni a ń báwí al-khitab lin-nabi wal-muradu ummatuhu wọ́n fèsì Ànábì pẹ̀lú ọ̀rọ̀ ní àmọ́ al-umma rẹ̀ gangan ni wọ́n gbà lérò bẹ́ẹ̀ tí mo fẹ́ lò láàrin ni pé Ọlọ́run tánàbí bá ṣẹbọ iṣẹ́ rẹ̀ ó ṣe kíni ó sì pé ẹbọ mọ́ ṣe kíni ok adamu tawhid yubtilu al-a'mal àìní tawhidi ìmọ̀ ń ba iṣẹ́ jẹ́ ẹ wò lónìí àwọn èèyàn fún ìrun lágbára àìbẹ̀kọ́ ni pàápàá jùlọ àwọn bídíà àwọn babaláwo àwọn atẹ́yẹpẹ̀ àwọn agọ́gùyẹpẹ̀ wọ́n fún kíni lágbára ìrun ìmí gẹ́ kí ìrun wọn àìbẹ̀kọ́ ni tọ́ but èyí tó yẹ kán mójútó jù wọn ò sí kíni wọn náà ní tó ní sí pẹ̀lú àkídà àti tawhid wọn ò mójútó but ìrun náà fún lágbára fáwọn tí ó fi kírun wọn ni fẹ́ni fáwọn tí tó ń kírun wọn nìyẹn o ẹgẹ́ tí wà ní so al-muhim àwọn ahlu sunna wọ́n fún àkídà ní agbára àti tawhid torí pé òun gangan ní ìpẹ̀lẹ̀ ẹwà lẹ́gbígbà tó wà ní Mákà
for good 13 years tánàbí lòlù Maka kí ní pègbè sí dáwà tawhidi lórí àkídà ni for good 13 years ó lọ́dún mẹ́wàá gbáko kò sí ọ̀rọ̀ ọ̀run tawhidi ni so ara al-imanu al-jazim billah oníkánikini at-tawhid ọ̀ràn yẹn ni wà ma yajibu lahu àti tó jú ọ̀ràn yẹn ẹgẹ́dùn tó jú ọ̀ràn tó yẹ ká mójútó fún Ọlọ́run Ọba nípa tawhid nípa ìmúlọ́kan tawhid yẹn wá pín sí ọ̀nà mẹ́ta rububiyya uluhiyya asma wa sifat ẹgẹ́tì rububiyya ìgbàpọ̀lọ̀bà ló dá sánmà inú dálẹ̀ inú ń pààyàn inú ń yéyàn inú ń ṣe jẹmú ní ṣe gbá ní ṣàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rububiyya nìyẹn uluhiyya iṣẹ́ táwọn ó ṣe ká ṣe fọ́nà ọba nìkan ìdúnran ìjẹ́jẹ́ ìképọ̀lọ́ ọba ìsàdúà ìwásọ̀ ìwá ìdáàbòbò istighatha isti'ana àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká ṣe fọ́nà ọba nìkan sọ asma wa sifat gbogbo lè ní ṣe pẹ̀lú kíni tawhid ìmọ̀nà ọba lọ́kan pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn kíni àtàwọn òròyìn rẹ̀ ilé ní ṣe pẹ̀lú kíni tawhid gbogbo àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí ara al-imanu al-jazimu billah ni ṣẹ́gẹ́tẹ̀ ara pé yẹn nígbàgbọ́ sámú sọ́lọ̀ ọba oní kí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe kíni kó pé lára èèyàn ẹlẹ́kẹ̀ẹ́rin tó ní kí yìí nígbàgbọ́ sí bíbẹ Ọlọ́run kí yìí gbà ìpé Ọlọ́run bá ń bẹ ara al-iman al-jazimu billah nìyẹn gbọ́rùpọ̀ kílẹ̀ sí wa bá wà tọ́à àti kíni ìtẹ̀lé àṣẹ tọ́lọ̀ ara pé yẹn nígbàgbọ́ sámú tí yè méjì kankan wọnú ẹ̀ sọ́lọ̀ oníkíhùn jẹ́ni tí ń tẹ̀lé àṣẹ tọ́lọ̀ Ọlọ́run pọ̀ láṣẹ òun gbá fàfáṣẹ rẹ̀ ẹgẹ́ tí ẹ̀ àhá Ọlọ́run ṣe nǹkan báyìí òun ṣe fi nǹkan báyìí òun pàtí ara al-imanu nìyẹn al-jazim billah wa bi malaikatihi àti nígbàgbọ́ sáwọn màláíkà Ọlọ́run Ọba ijmalan wa tafsilan ìgbà màláíkà Ọlọ́run Ọba gbọ́ ní àpapọ̀ ká gbà wọn gbọ́ ní gbòógì ká dẹ̀ tún nígbàgbọ́ sí wọn ní ìfọ́síwẹ́wẹ́ kí ni ìtumọ̀ pé ká nígbàgbọ́ sí màláíkà ní gbòógì ìtumọ̀ rẹ̀ ní pé ká gbà wípé àwọn ẹ̀dá kan bẹ tá ń pè màláíkà ẹ̀dá Ọlọ́run Ọba ni màláíkà jẹ́ ẹgẹ́ tí ẹ̀ Ọlọ́run ló sì ṣẹ̀dá wọn kìí sọ máa nìyàn ṣẹ́gẹ́ tí ẹ̀ iṣẹ́ tọ́lọ́run òní dídá màláíkà kìí ṣe iṣẹ́ ọmọnìyàn gbogbo tí ìbá olè ó ké ní Qur'an gbogbo tí ìbá olè ó ṣe ní azkar ṣẹ́gẹ́ tí bábi aha gbogbo mọ́lẹ̀ tí ń jáde níbẹ̀ kìí ṣe pé wọ́n ló ń dá màláíkà iṣẹ́ tọ́lọ́run gangan ni dídá màláíkà iṣẹ́ tọ́lọ́run ni bó tẹ̀lẹ̀ pé wọ́n Ọlọ́run bá dá màláíkà látara kíni látara àmọ́lẹ̀ ìmọ́lẹ̀ wà nínú àwọn ìmọ́lẹ̀ globe unit tó tàn ìnìsì ìmọ́lẹ̀ kọlẹ̀ òun náà ni oòrùn òṣùpá ìmọ́lẹ̀ ìràwọ̀ lóṣù ìmọ́lẹ̀ àmì ìmọ́lẹ̀ òun ni ìmọ́lẹ̀ ìwà náà fi dánú rẹ̀ Sọ́lọ́run sọ fún wa pé ìmọ́lẹ̀ tó ń fi dá màláíkà sọ ìmọ́lẹ̀ náà ìmánu bí ijmalan nìyẹn agbàpọ̀lọ̀ dá màláíkà látara kíni ìmọ́lẹ̀ ìjọ tọ́lọ̀ bá wá sọ fún wa pé ìmọ́lẹ̀ tí mo wá fi dá màláíkà o ìmọ́lẹ̀ tó wá mẹ́ṣẹ̀rẹ̀ fún wa tó agbègbàgbọ́ wá síbẹ̀ pé ìmọ́lẹ̀ yìí ni mo fi dá màláíkà àmọ́ ijmalan lápapọ̀ agbà màláíkà gbé Ọlọ́run dá látara kíni ìmọ́lẹ̀ kò jù bá lọ wọ́n ìjẹun wọ́n ìmú wọ́n ìsùn wọ́n ìyá pọ̀ Ọlọ́run Ọba wọ́n ìdẹ́ ìsẹ́lọ̀ in tọ́lọ̀n bá pa wọ́n lásì náà sí kíni ni wọ́n ṣe ìmánu bí ní ijmalan àmókọ wọn àmọ́ sẹ́tín kálukú wọ́n ṣe àmọ́ lápapọ̀ bẹ́ẹ̀ àgbà ń gbọ́ ẹ̀dá Ọlọ́run Ọba ni wọ́n màláíkà sì yàtọ̀ sí àlùjànnú
àlùjànnú ọ̀tọ̀ màláíkà ọ̀tọ̀ àkídà àwọn Ahmadiyya àwọn wò pé àtàlùjànnú àti màláíkà bákan náà ni ó kọ lókàn yàtọ̀ àmọ́ bákan náà ẹ̀dá kan náà ni màláíkà yàtọ̀ sí àlùjànnú ọ̀tọ̀ màláíkà ọ̀tọ̀ because tọ́rọ fi ṣẹ̀dá wọn yàtọ̀ síra wọn ọlọ́ni kí ni wa khuliqal jannu min marijin min nar ọlọ́ni wọ́n ṣẹ̀dá àlùjànnú ọlọ́run ṣẹ̀dá àlùjànnú látara kí ni látara ahọ́nà ẹ̀rí pé tẹ́bá tanná sí stove àbí gas ẹ̀rí pé blue tí mọ́ jáde mẹ́ blue tí mọ́ jáde àtàrẹ lọ́n ti dá àlùjànnú ṣẹ́díkẹ́ ti bábi màlẹ́kà kuma ọlọ́run dá látara kíni ìmọ́lẹ̀ ṣẹ́díkẹ́ ti bábi so ìṣẹ̀dá wọn yàtọ̀ síra wọn màlẹ́kà kìí jẹun àlùjànnú sí kíni wọ́n jẹun bọ́lá sí mọ̀pá àlùjànnú jẹun bí nafsi al-hadith Ànábì ní la ta'kulu bishimal fa inna ash-shaytan idhan ash-shaytan ya'kul ṣètọ́nù jẹun àbẹ́ẹ̀kọ́ ni Ànábì ní oúnjẹ àlùjànnú ni eegun inú oúnjẹ tàlùjànnú ma ń jẹ eegun bẹ́ẹ̀bẹ́ inú oúnjẹ wọn ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ al-muhim ilé ní tí a ń pè ní ìgbà màlẹ́kà gbọ́ ní àpapọ̀ tafsira ńkọ́ oníká nígbàgbọ́ sí àwọn tọ́lọ̀ ń dá akọ wọn fún wa ní fọ́síwẹ́wẹ́ nìyẹn àgbà pé màlẹ́kà kan bẹ̀ tá ń pè ní Jibril tafsir nìyẹn kí ní sẹ́ Jibrilu ó ní malakul wahyi ó ní màlẹ́kà tí ń sọ wahyi kalẹ̀ a nígbàgbọ́ sí Israfil torí pé nasi Kùránì pè ní Israfil kí ní sẹ́ rẹ̀ kí ní sẹ́ Israfil ó ní ó fọn fèrè tí wà lọ́wọ́ rẹ̀ báyìí ìwò tí wà lọ́wọ́ rẹ̀ báyìí ní retí kọ́lọ̀ kan pàlásẹ̀ ni kó fán a nígbàgbọ́ sí ókọ ní pé ókọ màláíkà ni then iṣẹ́ rẹ̀ náà àgbà gbọ́ inú ọkàn pé iṣẹ́ rẹ̀ nìyẹn Malik ó ní khazinu nar ó ní màláíkà tọ́lọ ní kó ma mójútó lè náà tẹ́dgẹ́dì bábi a nígbàgbọ́ sí ó kọ̀ yẹn ó sì nẹ́sẹ̀ Kùránì sí kíni ó fi rinlẹ̀ tó bọ́lọ̀ sí wá mẹ́ṣà màlẹ́kà ẹlẹ́yọ kọ̀ọ̀kan bá ń pẹ̀lú ó kọ wọn a nígbàgbọ́ sí bẹ́ẹ̀ àtókọ̀ tí ń jẹun àti iṣẹ́ rẹ̀ tọ́lọ̀ ń yàn fún Azrailu láti Suratul Fatiha tẹ́ẹ̀dẹ́ Suratul Nas lè rí ibi tọ́lọ̀ ti dákọ Azrailu bẹ́ẹ̀ nínú hadith Ànábì wa Muhammad sallallahu Ànábì sallallahu tó bá fẹ́ mention ó kọ màláíkà tí wọ́n ń pè Azrailu ni màláíkà táwọn èèyàn ń pè ẹgbọ́ Yorùbá mi yíò táwọn èèyàn ń pè ní tánì bá fẹ́ pò kọ rẹ̀ kí ní máa ń pè malakul maut Qur'an náà gbà tó fẹ́ mention kí ló pè qul yatawaffakum malakul maut alladhi wukila bikum àbí in tí Qur'an ní pẹ̀lú tàbí sí pẹ̀lú ara imanu ara akida ẹmẹ́gbọ́n gara ìtàrà síbọ̀ ọ̀rọ̀ akida ní bá ara akida ní kíyàn nígbàgbọ́ sí malakul maut kìí ṣe Azrailu ara akida ni èyí tíyàn bá nígbàgbọ́ Azrailu malaika kẹbẹ̀ tán pè ní Azrailu ó ti ní problem bí akida rẹ̀ ó ti ní problem bí akida kò sí ní tí a ń pè ní al-aqdu kò sí at-tawthiq kò sí al-ihkam kò dẹ̀ sí ar-rabtu bi quwwa níbi àkídà rẹ̀ ó ti ní problem bí àkídà tẹ́rìkẹ́ ti bábi ara tán fẹ́ ní kí imanu bil malaika ijmalan wa tafsilan niye wa kutubihi ok ká dúbà bá ta insha Allah naam